Gbankogbi ètò tuntun lórí afẹ́fẹ́ Gbenga Majesty pẹ̀lú ṣìdágúnró ẹ wá kọ́ fìdílé o àjọ máa bá. Gbankogbi. Gbankogbi ètò Gbankogbi. Gbankogbi ètò Gbankogbi. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Aláwùrábí. Kábíyèsí. Ọlọ́run ọba tó ní kí bẹbẹ ó máa bẹ. Bẹ́ẹ̀ ni bàbá. Ọlọ́run ọba tí ó sì máa wà nígbà tí bẹbẹ ò ní sí mọ́. Ṣé bàbá mi? Ọ̀kan ṣoṣo àjànàkú tí mi gbọ́ kìjikìji. Ọlọ́run ọba ilé tí ó fẹ́. Òun náà ló ti wà, òun ló dá wa, òun ló pa wá ní alẹ́ tí ó jí wa ní àárọ̀. Àárọ̀ yìí. Kí ló wá dé tà ní fọpẹ́ fọ́lọ́run? Ọ̀rẹ́ mi. Bàbá. Àmọ́ fọpẹ́ fọ́lọ́run wà nípa. Olóore ọ̀fẹ́ lọ́lọ́run. Àti gbogbo àwọn tó ń wò wá àtàwọn olólùfẹ́ wa tó ń gbọ́ wa ńlé, tó ń fọ́ wa lọ́kọ̀ tó sì ń fẹ́ wa, tó ń bá wa sí àkíní tó sì tún láìkí ẹ̀. Bẹ́ẹ̀ni. Lágbára Ọlọ́run ọba ire lójú gbogbo wọn mọ̀ rí. Àmín. Lọ́dọ̀ Ọlọ́run ọba Aláwùrábí. A tún ti dé sórí ètò lọ́jọ́ tòní náà. Bẹ́ẹ̀ni. Gbankogbi lètò. Ètò ní Gbankogbi. O ṣé bàbá mi, ọba tó lọ títí ó lọ káàkiri gbogbo àgbáyé. Kábíyèsí. Ẹni tó láyé tó lọ́run, Majesty lórúkọ Ọlọ́run tèmi. Àbí? Àwa láwọn máa wá, ẹ̀yin láwọn dẹ̀ máa bá. Láti ìjẹjọ títí di ọjọ́ òní, ọ̀pọ̀ òjò ló rọ̀ tí ilẹ̀ ti fi mú. Ẹ jẹ́ á dúpẹ́, ẹ jẹ́ á yíká ọ̀tún, ẹ jẹ́ á yíká òsì. Torí pé àwa ò ní ẹlòmíì láti dúpẹ́ sí bí kò ṣe Ọlọ́run ọba Aláwùrábí. Olúgbénga lèmi jẹ́ Emmanuel tí gbogbo ẹ̀yin ènìyàn pè ní Majesty tó kárí ayé. Ẹ̀kí mògún ni mí onígbàjámọ̀. Èmi lọmọ oníyan kòkò tí ń tẹ̀gbẹ́ akọ̀ṣù. Ẹ̀kí òrógbó bí ẹ ń pajá. Ọmọ oróònà ọmọ ìyá àlà. Ẹ̀kí ìbínú arókùntayò. Èmi lọmọ àṣàbá ọ̀kẹ́gẹ̀. Ẹ fìdílé nǹkan. Ẹ wá nǹkan fìdílé. Ẹ jáde padà ara wa nílò. Èmi ni dágunró tán ní òsè jẹ. Wọ́n lè jẹ tán jẹ tẹ̀tẹ̀. Káwọn sì jẹ dágunró. Èmi ni ọmọ arọ́lárin ọmọ Ṣubúladé. Ọmọ Àjàmú ebi jàre ọ̀lẹ ọmọ àpètè ìyọ̀lódù. Ọmọ méjì ọ̀lẹ́ mọ́ ló pa ni. Mo ti dé sórí ètò lọ́jọ́ tòní náà. Ẹ dákun ẹ bá wá nǹkan fìdílé o. Ẹ jájọ gbádùn ètò. Gbankogbi lètò. Ètò ní Gbankogbi. A tó ti dé lónìí náà nù. Ọlọ́run ilé màá yóò bá wa sí. Àmín. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn wa, tẹ́ ijó lólùfẹ́ wa, ojú tẹ́ mọ̀ fi ń wò wá ọmọ ní fọ́. Káàkiri àgbáláyé. Àmín. Agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe wà ní London, tẹ́ ń wà ní Amẹ́ríkà, tẹ́ ń wà ní Europe, tẹ́ ń wà ní gbogbo orílẹ̀-èdè àgbáyé. Lágbára Ọlọ́run ojú yín ò ní fọ́. Àmín. Etí yóò sì nídìí lágbára Ọlọ́run ọba Aláwùrábí. Ètò tá a ní lónìí fún yín. Torí wọ́n gbádùn ètò tí àwọn èèyàn kàn sílé. Wọ́n kàn sí wa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Wàláì kọ́lọ̀ mọ́ sọ wa ni. Ọlọ́run a máa nífẹ̀ẹ́ yìí. Àmín. Ọlọ́run ní padà lẹ́yìn gbogbo wa. Bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ Gbankogbi. Ọlọ́run a máa nífẹ̀ẹ́ yìí. Àmín náà yàrá. Lọ́jọ́ tòní ètò tèní òun náà ni òwúyẹ́ àsòrósọ bí ọ̀rọ̀. Ó lágbára. Nígbà ń lọ lónìí nù. Òwúyẹ́ àsòrósọ bí ọ̀rọ̀. Ẹ wá nǹkan fìdílé. Kẹ́ fìdílé nǹkan. Kájọ máa bá fàájì bọ̀. Torí Gbankogbi lètò. Òun lè tó tòní. Níta fẹ́ jẹ́ ká kí gbogbo tolútẹlẹ́mù kan mọ̀ náà ni pé òwúyẹ́ àsòrósọ bí ọ̀rọ̀. Ọlọ́run o ọ̀rọ̀ tá a sọ tá a ní sọ mí mọ́ mọ́mọ́ yóò ṣẹlẹ̀ sí wa. Àṣẹ àmín. Mọ́mọ́ yóò ṣẹlẹ̀ sí wa o. Bàbá ó lágbára. Ó kàn gbọ́n. Òwúyẹ́ àsòrósọ bí ọ̀rọ̀. Nígbà tẹ́ gbé kókó orí ọ̀rọ̀ yìí jáde ẹ̀rù bà mí. Nígbà tá a rò síwájú tá a rò sẹ́yìn. Ohun tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá láyé yìí ẹnu ni. Bíbélì tá ń kà àti ìwé Kùránì ó fi yé wa wípé ahọ́n ó léwu ó korò púpọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá a ò kọ́ bí ara sí. Wọ́n kọ́ bí ara sí. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ bá a ṣe ń ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ láwùjọ. ọ̀pọ̀lọpọ̀ mọ̀ bá a ṣe ń gbé àgbékalẹ̀ ọ̀rọ̀ láàrin àwọn àgbàlagbà.
ẹlòmíràn á kọ̀ rí ọ̀rọ̀ á dẹ̀ jálù ẹlòmíràn á kọ̀ gbé ọ̀rọ̀ kalẹ̀ wípé òun ò tẹ̀ fẹ́ jẹ́ bẹ́tẹ̀ bóyá ó dáa o bóyá ò dáa bí ò dáa yóò kàn gbé ẹlẹ́ náà ni. ọ̀rọ̀ tá ó sọ. tá à ní sọ mí mọ́ wọ́n jò ṣẹlẹ̀ sí wa. ọ̀rọ̀ tí yóò gbé wa padà ẹsẹ̀ àárọ̀ wọ́n jò ṣẹlẹ̀ sí wa o. láti wá sọ pé òwú yẹ. ó sọ bí ọ̀rọ̀. eléyìí ó jẹ́ ohun tá a fẹ́ kí gbogbo wa kọ́gbọ́n. bẹ́ẹ̀ni. lórí ètò Gbankogbi. ohun tí à ń gbìyànjú láti ṣe ni pé ẹ̀jẹ̀ ká kíyèsí ara padà. àwọn ọmọ náà. síbi ọ̀rọ̀ sísọ. àwọn ọmọ wa tó ń bẹ nílé àtàwọn tó wà ní òkè ẹ̀yìn di. bẹ́ẹ̀ ni bàbá. tó ń bẹ ní òkè ọya àti ní òkè òkun. ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa bọ́n ṣe máa ń kó ẹra ẹni ní ìjánu. bàbá òwúrẹ́ àsọ̀rọ̀ sọ bí ọ̀rọ̀. ó wá láti bí ìwà àti ṣe. bẹ́ẹ̀ ni o. bí wọ́n ṣe kọ́ bí bá a ṣe kọ́ ọmọ bá a ṣe tọ́mọ ìdílé tí ọmọ ti jáde. ìgbé ọ̀rọ̀ kalẹ̀ níwájú àgbà àti láwùjọ. ó ṣe pàtàkì ó ṣe pàtàkì bàbá òwúrẹ́ àsọ̀rọ̀ sọ bí ọ̀rọ̀ nígbà tá a wò ó nínú àròjinlẹ̀ a wá rí i pé nínú ìwà ènìyàn ni ìgbéraga wà. bàbá gbogbo ènìyàn tó bá ní ìgbéraga ẹ máa rí wípé ìṣòro sí wọn ó máa ń rí bákan. gbogbo ẹ̀mí ìgbéraga nínú ayé ènìyàn kí ọlọ́run ọba kó bá wa mú kúrò. àti gbogbo ènìyàn tẹ́ ń wò wá ìwé mímọ́ tá à ń kà ó jẹ́ kó yé wa wípé pẹ̀lẹ́kùtù òun la fi ń ṣe ohun gbogbo nǹkan. ọ̀rọ̀ tá à ń sọ tó ń yọ tó ń mú obì jáde lápò ọ̀rọ̀ yìí náà ló tún yọ idà nínú àpò. ó ṣe pàtàkì fún wa láti jẹ́ wípé à ń kóra wa níjànú. ẹ má jẹ́ ká dé àárín ọ̀pọ̀lọpọ̀ èrò ká má máa ṣe kí ni ká máa sọ̀rọ̀ fàlà because gbígbọ́ mímọ̀ sọ wà gbígbọ́ sì ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ọ̀rọ̀ sọ ṣùgbọ́n ẹni tó bá mọ̀ ọ̀rọ̀ sọ kó mọ̀ pé àwọn kan náà mọ̀ ọ̀rọ̀ gbọ́. bẹ́ẹ̀ni wọ́n ní yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti sọ ìdílé kan dẹ́dọ̀ arìnrìn. èèyàn kan nínú ìdílé ló máa lọ sọ̀rọ̀ á dẹ̀ sọ gbogbo ìdílé yẹn di ẹ̀dọ̀ arìnrìn. ẹ dákun ẹ já ká wá nǹkan fìdílé kájọ mọ ká tó máa tẹ̀síwájú ẹ já bá wọn sáré délé agbódo náà ẹ ṣeun. Nice one. So now we are going straight to the point. You will give me one example. Which example? Gbankogbi náà ní Gbankogbi náà ní ètò tó ń detí ń gbèsè tó ń kọ́ni lọ́gbọ́n Gbankogbi náà ní. ẹ káàbọ̀ padà sí orí ètò. ọ̀rẹ́ mi Gbankogbi lètò. ètò ní Gbankogbi. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aláwọ̀. adúpẹ́ o. níbi ètò tá à ń lọ lónìí ìgbé ọ̀rọ̀ kalẹ̀
níwájú àgbà àti láwùjọ ọ̀rẹ́ mi kí lórí sí. bàbá ó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé ọmọlúwàbí nígbà tí àwa ń dàgbà bọ̀ ọ̀dọ̀ ìyá bàbá mi ọ̀dọ̀ ẹ̀ la gbé ìyá yìí tó bá gba àlejò ó wá sọ̀rọ̀ òun àtàlejò àwa ń lọ àwa ń bọ̀ ó ní ojú tó máa fi wò wá ó ní ìṣe tó máa ṣe tó o bá ti ṣe nǹkan tó fẹ́ tí àlejò bá lọ tán nǹkan tó máa ṣe fún ẹ ò lè gbàgbé wàá fi mọ ọmọ ẹ ó ní ọwọ́ tó máa ṣe kò sí gbogbo yẹn mọ́ ní ayé òsì àwọn ọ̀rọ̀ tí ò jẹ́ kí ọmọdé máa dá sí ọmọ kékeré á dá sí àgbàlagbà gan àwọn ọ̀rọ̀ kan wà tí wọn ò bá pè é wá sí ò lẹ́tọ̀ọ́ láti dá sí ó wá di wípé ayé wá dàrú pẹ́pẹ́sẹ̀ gbogbo ẹ̀rí bákan ọ̀rọ̀ wá di ohun tó ń ba ayé jẹ́ ó wá di wípé ohun tó ń pa ìdílé lára ọmọ kan á dẹ̀ lọ kó bá gbogbo ìdílé níbi ọ̀rọ̀ sísọ ṣe jẹ́ ká jọ̀wọ́ ká fi ká padà sí ìgbàrọ̀ bí a ṣe ń fi ọgbọ́n kọ́ àwọn ọmọ wa àwa gan fúnra wa ká tún ara wa kọ́ ká kóra wa ní ìjánu gbogbo ọ̀rọ̀ kọ́ ni àgbàlagbà kan ń dá sí bẹ́ẹ̀nìyàn bá bó bá pa ọ̀rọ̀ ẹnu ẹ̀ mọ́ tó sọ̀rọ̀ níwọ̀nba ó fẹ́ mọ̀ sí ni ẹni tó ó fẹ́ mọ̀ sí ni ẹni tó dákẹ́ láwùjọ tó ń gbọ́ òun fẹ́ mọ̀ sí ni ṣùgbọ́n ẹni tó ń sọ ibo ló ti fẹ́ kọ́ ẹ̀kọ́ nígbà tó kọ́ wọ́pọ̀ dáhùn àlùjọ ó lè sọ̀rọ̀ fìlà àwọn èèyàn kan rárá dúró wọ́n gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ ẹni tó ń fẹ́ ẹ̀kọ́ òun ló ń fẹ́ ìmọ̀ bí ìwé mímọ́ ṣe yé wa Olúwa ò ní ṣe wá lẹ́ranko ẹ jẹ́ ká padà sí ìṣe ìgbà ìwáṣẹ̀ ìwà tí wọ́n fi kọ́ wa nígbà ìwáṣẹ̀ òun ló débi ọ̀rọ̀ sísọ ẹlẹ́rọ ọmọlúwàbí kó kọ̀ dáàrin pẹ̀lú kó lè máa ṣe bó ṣe kó lè máa sọ̀rọ̀ òun yẹ. aṣòro sọ bí ọ̀rọ̀ ó sì mọ̀ ọ̀rẹ́ mi níta wá sọ náà ni pé nígbà tí àgbàlagbà méjì bá ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ alàgàtà tí ò mọ ibi tó ti gbé ọ̀rọ̀ tàbí ibi tó bọ̀rọ̀ dé kó rọra dákẹ́ kó mọ̀ dá sí ọ̀rọ̀ tí ó kàn án. ọ̀rọ̀ kan lè nìyàn dá sí. torí ọ̀rọ̀ míì ó ń sọ nídìí èrò ẹ̀wọ̀n ọ̀rọ̀ míì ó ń sọ nídìí olówó bẹ́ẹ̀ni ọ̀rọ̀ míì ó ń gbéni débi tí èèyàn ò lérò bóyá ibi ni bóyá ire ni ọ̀rẹ́ mi bàbá kò rẹ́ ni ó ṣẹlẹ̀ pẹ̀lú ẹnìkan àtẹnìkan wọ́n ti ń wá ẹnìyẹn ti pẹ́ ìwọ́kàdé dédé níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ kò kàn án wọ́n sọ̀rọ̀ ara wọn báwo la ṣe fẹ́ rẹ́ nì ó mọ̀ dàbí pé ẹnì yìí àwọn ti ń wá tipẹ́tipẹ́ wọn àmọ́ rí mo ló lọ yìí nìkan gbàdógóje ìròwájà ó sì jẹ èèyàn kan lówó ni. Gbankogbi náà ní Gbankogbi náà ní ètò tó ń tètè gbèsè tó ń kọ́ni lọ́gbọ́n Gbankogbi náà ní. Gbankogbi ètò ní Gbankogbi. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. lórí ọ̀rọ̀ tí à ń sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ni bàbá ọ̀rẹ́ mi ni pé ìgbà tí àwọn méjèèjì tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń ṣe àríyànjiyàn láàrin ara wọn pé ẹnì mọ̀ ti jẹ mí lówó mọ̀ ti sá lọ ìkejì sọ pé àwa náà ní gàngàn ni wọ́n bá dé ìwọ tí ò tiẹ̀ ní òun máa nípa nǹkan tí wọ́n ń bá bọ̀ ló bá jáde onímọ̀ bí tó ń tó bá ṣe pé títí ẹ̀ ní ẹfílẹ̀ fẹ́ mi èmi ò bá yín wá ẹni tó jẹ lówó ní ọ̀ bá mi wá ó ní ń bá yín wá ló bá kọ́ ọ bá kù ó bá fún un lówó ọ̀rẹ́ mi ó fún un lówó
ó ní gbowó sápò pé bó tẹ̀sọ́ pọ́ bá mi wà gbowó sápò kò mọ̀ pé wọ́n jẹ páńpẹ́ fóun ni ẹni tó jẹ lówó ti mọ̀ pé ó ti mọ̀ pé yóò bá ń wà náà ló sọ ẹni tí ó wá ń jọ ń ṣàríyànjiyàn sọ ó tún sọ fún pé sọ́ọ̀bà wá kínní ọlọ́ba àyíbá yín wá ká tó fọ̀ àárọ̀ ọjọ́ kejì ọlọ́pàá ló kanlẹ̀kùn lé ọkànlẹ̀kùn lé wọ́n bá ní ọ̀gá afẹ́rí yín lágọ̀ọ́ wa wọ́n dàgọ̀ òun kò ti sọ pé ó máa wà. ṣé bó ṣe wọ́n ní lágbájá bò ní ó dàgọ̀ ló bá yé òun ẹ̀mú padà ó ní ẹni tẹ̀sẹ̀ sọ yìí rí rárá ọlọ́pàá ní òòrí ta ní rí kí lájọ sọ kí ló sọ kí lájọ kí lájù ká tó sọ ó ti wà nù gádágádá ìgbà tí ẹni tó lówó máa padà dé iṣẹ́ ìgbọ́n tó sọ ó ní torí kó sọ pé ó bá wa rí ṣé mo fún ọ lówó lánàá yìí fún ọ lówó olóńgbò ẹ fún mi lówó kí ló wà pọ̀ fẹ́ bá wa rí fún ẹ ká kọ̀ọ̀kan ọlọ́pàá ẹ já máa lọ sí kóòtù lọ́dọ̀ àwọn adájọ́ ká máa gbé kó lọ fi aṣọ pépé roko ìjọba. ló bá tán ohun tí à ń gbìyànjú láti jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin ènìyàn wa kó yé wa ni wípé ẹ jẹ́ ká kọ́gbọ́n o ìtàn kékeré yìí ẹ jẹ́ ká kọ́gbọ́n bẹ́ẹ̀ torí pé òun yẹ aṣòro sọ bí ọ̀rọ̀ ni ká sì má máa jẹ́rìí èké. ọ̀rọ̀ ló ń gbé nìyàn nígbà míì dọ́gba ìwòsàn àìmọ̀rọ̀ sọ ló ń gbé nìyàn nígbà míì délé ìwòsàn. ọ̀rọ̀ mi sì wà lẹ́yìn ó sọ́wọ́ ẹni tí yóò ṣe èèyàn níkà ní onímọ̀. ká ṣọ́ra fún ìyá àmọ́ wá wádìí kiri pé kí ní láì mọ̀ pé òun fúnra rẹ̀ ló fọwọ́ rẹ̀. ká ṣọ́ra fún àìríyànjiyàn tí ò nítumọ̀. ọ̀rẹ́ mi dákúnjá bá dé polówó ọjà lókè lọ́nkà tó wá bọ́ sápálá ìdáhùn àti fèsì lọ́jọ́ tó níjàre àbí àbáni lọlé ni. Gbankogbi ètò ní Gbankogbi. Gbankogbi náà ní Gbankogbi náà ní ètò tó ń tètè gbèsè tó ń kọ́ni lọ́gbọ́n Gbankogbi náà ní. Gbankogbi náà ní Gbankogbi náà ní ètò tó ń tètè gbèsè tó ń kọ́ni lọ́gbọ́n Gbankogbi náà ní. ẹ káàbọ̀ padà sílé agodo gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ gbogbo wa pátá ní ṣiṣẹ́ o àwọn èèyàn wa wọ́n gbádùn ẹ̀kọ́ tí a wá lórí rẹ̀ lọ́jọ́ tó lọ wọ́n gbádùn ẹ̀gbọ́n agbára gbogbo yẹn ẹ̀ ní dààmú o mo fi àsìkò yìí kí gómìnà wa tampan agbára ọlọ́run ọba ò ní ṣiṣẹ́ inú ayé o. ambassadọ Adébáyọ̀ Simeon èèyàn pàtàkì náà ni. bẹ́ẹ̀ni àti dẹ́bùtì tiwa àti gbogbo àwọn olùbáṣiṣẹ́ wọn executive lágbára ọlọ́run ọba gbogbo yẹn ní dààmú. abala ìdáhùn àti ìfèsì ni àwọn àgbẹ̀ báyìí ọ̀rẹ́ mi àgbẹ̀ òní ṣe ká lọ ni. ó yá ẹnì ṣe níbẹ̀. ọlọ́gbọ́n dorí ẹja mú òmùgọ̀ dìrú ẹ̀ mú. ọlọ́gbọ́n dorí ẹja mú òmùgọ̀ dìrú ẹ̀ mú. ọmọ Yorùbá àwa ni bàbá o àdáyé ìdílé ọ̀rọ̀. èyí tí a nà sátẹ́gùn yìí ẹ máa fìyàn náà ẹ máa mú mi kẹ́ máa mú mi sí kẹ́ máa jẹ ẹ jẹran kẹ́ mú mi lé kẹ́ mọ̀ pé Yorùbá gidi ni ẹ̀yin tẹ́ ń lùlù náà ẹ máa kọ́ mọ́nú àwọn kan tá à ń fi lẹ̀ yìí o rárá rẹ̀ nu Ọlọ́run kó ṣàánú gbogbo wa ni èyí tẹ́ wà amúrelé ló kù báyà ni. bàbá ká tó lọ sàmúrelé ẹ jẹ́ n fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tampa lágbára Ọlọ́run ẹ̀ ní sísè ní ìlú Àbújá àṣeyọrí kakos gbogbo àwọn kùjé gbogbo àwọn amac tí wọ́n dìde tí wọ́n tún yáyá tó tún yáyà tí wọ́n wá bá wa ya
àwòrán orin. lágbára náà bá gbogbo yín pátá ẹ ní ṣiṣẹ́ ẹ ní ṣiṣẹ́ ọwọ́ mi rè mo ti kí yín o ẹ wò ọwọ́ mi ẹ̀yin ló ní bàbá ẹ̀yin ní bàbá ẹ ní ṣiṣẹ́ inú ayé o ẹ máa rí ṣe ni. ẹni ká kí yín wọ́n ní ká kí yín gbèjè gbẹ̀jọ ká kí yín gbẹ̀jọ gbẹ̀sán lágbára náà bá gbogbo apáta ò ní ṣiṣẹ́ ẹ wá gba àmúrelé yìí kẹ ẹ kún á tún tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa tẹ ẹ bá gbà lágbára náà ẹ̀bùn ń bẹ fún yín o tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ gan ẹ̀bùn bá a tún fún yín ní ẹ̀bùn lórí ètò Gbankogbi yìí bẹ́ẹ̀ ni ẹ máa retí lágbára náà kò ní bàjẹ́ lágbára náà. àmì àṣẹ àmì àṣẹ. bàbá ó lágbára ẹ jẹ́ kó bọ̀. fẹ́lẹ́ tí tó lè gbọ́ ọlọ́lọ́gbọ́n ló ń jó ọmọọ̀rọ̀ ló ń mọ̀ díẹ̀. a ti ṣe náà àárín nínú. ẹ lọ wá àárín nínú. ẹ já wa sí. ká bó ṣe ń lọ nìyẹn. bá a ṣe máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ wàá gbẹ̀bù ẹ̀ já wa tán. àtàwọn èyí tá a ti rù tẹ́lẹ̀ náà tó o bá tún lè sọ yín náà nínú mẹ́tẹ̀ẹ̀ta ààrẹ náà ni kò sí ètò agbésẹ̀ tó ń roko dáró. bẹ́ẹ̀ ni alùpùpù tó ń roko lóṣù kékeré tó ń roko dẹ́fun a sì ń tún fẹ́ àsìkò yìí lọ gbogbo ẹ̀yin torí tẹlẹ́mù ẹ bá fẹ́ ká bá yín ṣèpolówó ọjà yín ẹ wo gbogbo tó lọ lábẹ́ kínní àwòrán wa ẹ máa kà ẹ bá fẹ́ ká bá yín ṣèpolówó ọjà ńlá lóní kẹ́jẹ́bú lóní gbẹngbà lóní kòdù lóní fẹ̀fẹ̀ lóní gígùn ẹ kàn sí bó ṣe lè jẹ́ àwà bí ẹ kàn sí àwà fún yín torí tí làwọn ṣe wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ QSM concept abẹ́rẹ́ ní ìpolówó ọjà wà abẹ́rẹ́ náà ní ti ètò amóhùnmáwòrán wà abẹ́rẹ́ náà ní ẹ bá fẹ́ pè wá jáde pé ká lọ bá yín kọ́fà wẹ̀jẹ̀wẹ̀mu ẹ fẹ́ ṣèyàwó ní ráńpẹ́ àbí ẹ fẹ́ pè wá sí àwùjọ kan ẹ pè wá. ọmọ yín náà wà ń bẹ̀ ṣe yín wá ní ti irinṣẹ́ wa ó gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. olórin ń bẹ tó dúró ṣe pẹ́ fún yín tẹ bá fẹ́ máìtì ń bẹ o olórin àwérèǹde ni lágbára Ọlọ́run bá gbogbo apáta òní ṣiṣẹ́ ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀ tá a tún máa pàdé lágbára Ọlọ́run eré lójú owó mọ̀ rí ó dàbọ̀. ó dàbọ̀. ìyálóde o ìyálọ́jà o ẹ wá nǹkan fìdílé o àjọ máa bá fàájì bọ̀ ètò aláyọ̀ ọ̀dọ́dẹ o látọwọ́ ṣìdágúnrò gbẹ̀ngà májẹ̀sì àjọ máa bá fàájì lọ ẹni kí mo wí Gbankogbi lẹ́tọ̀ ètò tuntun lórí afẹ́fẹ́.